alukoro wa sọ̀rọ̀ tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ ẹ̀túndé làárọ̀ yóò SP Badmus Cousin Ọpẹ́yẹmí láti wà lórí ètò sọ́láàrin àkànṣe sí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn lábẹ́ ọ̀gá CP Ọlárẹ̀wájú Ògúnlọ́wọ̀ PhD tí wọ́n máa ń fi àwọn aṣojú ránṣẹ́ lọ́sẹ̀ẹ̀sẹ̀ àkí CP wa ṣọ́nṣà bákan náà ni àkí àwọn DC wa àkí àwọn DPOs wa àkí gbogbo àwọn ọ̀gá lẹ́lẹ́ka ọ̀jẹ̀kálẹ́lẹ́wé ẹran alukoro àgbà CSP Ọmọlọ́lá Odùtọ́lá àkí igbákejì alukoro TSP Afọláṣadé Olúwọlé ìyàtọ̀ wà lórí ewé àkí wọn àkí ọ̀gá Supo Badmus Cousin Ọpẹ́yẹmí tí wọ́n wà lórí ètò pẹ̀lú wa láàárọ̀ yìí jálá láàárọ̀ jẹ́ kí wọ́n gbóhùn alukoro kó tó di pé a tẹ̀síwájú. ẹ káàárọ̀ sábà kí àwọn aráalé kẹ́rẹ̀kẹ́ ká mọ àwọn àṣeyọrí iléeṣẹ́ ọlọ́pàá láàrin ìjọ sí àsìkò yìí láti dáàbòbò ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn ìpínlẹ̀ Ògùn. a kí gbogbo etí tó ń gbọ́ ìkànnì Family FM pé a kú ojúmọ́ bákan náà mú kí the #1 security tí a tó jẹ́ kí ètò ààbò nípọn lórí tó yẹ pé tọ̀sán tòru ni wọ́n fi ń wà lórí iṣẹ́ tó fi gbà kan sùn àwọn náà ni Commissioner of Police Lánrè Ògúnlọ́wọ̀ PhD tí wọ́n kalẹ̀ sí eléwé ẹran pé wọ́n kú iṣẹ́ takuntakun ọba tó ní àlàáfíà ara tí máa ń fún yàn lálàáfíà kó má gba àlàáfíà ara wọn kú. àmín. bákan náà mo kí DC State ID Olúgbémiga Adéoyè àwọn ni wọ́n wà ní ìcháàjì investigation bí olórí bá ti dáa tí n tọ́tọ́ tẹ̀lé náà bá tọ́ dáa kò sí bí gbogbo òsì ní máa jọra wọn ọ̀gá ìtáàmù tó náà dé sí ìpínlẹ̀ Ògùn a rí pé gbogbo nǹkan lọ létòlétò a rí pé gbogbo ọ̀tá ń bára wọn ṣiṣẹ́ pátá ìràwọ̀ wọn bára wọn mu owó kan tẹ́lẹ̀ máa ń fún ọ ní wípé má ṣe o òun lògùn mọ́mọ́ èyí tí wọ́n mọ̀ sí jẹ́jẹ́ gan wọn ó jókòó Ọlọ́run sì fàlẹ́ ọ lọ́wọ́ tí ń túmọ̀ sí wípé àdúrà tá a bá fẹ́ ṣàdúrà ká máa sọ pé kọ́lọ́run bá lè ṣe ni ẹni tó lọ́n fún sí àtẹni tó lọ́n bá ṣe ìrọ̀rùn bẹ jura wọn lọ. Ọlọ́run fún ṣe ó lè fún ọ sí lóòótọ́ bọ́ ó lè láti wàhálà lọ. ṣùgbọ́n tó lọ́n bá báyà ṣe nǹkan òbí ti kọ́ lóore. ìwé ìmọ̀ ẹni ṣe Ọlọ́run bá mi ṣe ni àbẹ̀rẹ̀ àpẹẹrẹ náà Ọlọ́run bá yẹn. Ọlọ́run má máa fún mi ṣe ni kó bá mi ṣe torẹ́ ni tó o bá fún ṣe ó ní wàhálà ń pọ̀ fún dákun má máa fún mi ṣe ni kó bá mi ṣe. Ọlọ́run orí òbí sì ni ló kọ́. ntọ́sẹ̀lẹ̀ ni pé a gbọ́dọ̀ gba studio fún yín torí mo rí pé ní talent orin kíkọ a ní studio lókè. mo rí pé ní talent màá jẹ́lẹ̀gbẹ̀ yín. no problem. nọ́mbà mi elégbè lẹ́pà ó lè padà náà ọ̀gá pa o. èmi àjẹ́ mánéjà. nígbà bá gbé mi kọ́wọ́ ẹ̀kọ́ wọ́n à lé lugbó. ọ̀gá náà ní àná sáré lọ́wọ́. inú òun yẹn tí ẹ kọ́ tí n bá bẹ̀rẹ̀ sí máa ju slogan ẹlẹ́sìn ẹ̀yìn kó jò. àárí dandan. iná ẹ̀ mọ́. àfàìkọ́lé làfàìjó àwọn onímọ̀lẹ́ ti wà sẹ́pẹ́ yàrá làárọ̀ pẹ̀lú káyọ̀dé omele yín dà. bákan náà mo kí PPRO ìyá ọkọ bíi táyà mọ́tò tí mo wá ṣe aṣojú ẹ̀ ní ibi báyìí pé àwọn náà kó ojúmọ́ CSP Odùtọ́lá Ọmọlọ́lá tí ó jẹ́ PPRO Ogun State Police Command ìyálòdè nù. mo kí ẹ náà pé wọ́n kó ojúmọ́ wọ́n sì kó àfọmọ́nìyàn sí ibi tá à ń lọ ọ̀pọ̀ bíi tí a fẹ́ yà ní ọ̀pọ̀ mo fẹ́ sọ̀rọ̀ díẹ̀ lórí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tẹ́rọ̀ṣẹlẹ̀ ní Kẹ́ńtà lérí my 8 tá à ń sọ̀rọ̀ pa pé àwọn èèyàn mà ti ń kú ní agbègbè kan torí pé wọ́n da ẹran wọ agbègbè wọn ṣe rí gbogbo apáta a ní láti kíyèsára tí a bá dẹ̀ fẹ́ gbégbèsè tí bá ti ṣe pé ẹni tẹ́mi èṣù gangan títí ń jọba nú ọkàn rẹ̀ gbogbo ẹ̀dá tí ó bá ti ní second choice kí ẹ máa da nǹkan rò kó tó di pé yóò ṣe irú wọn òun náà ni ẹ máa lọ sí oko ìparun lẹ́yìn ìgbẹ́ bá tó wá lo oko ìparun gan wọ́n tó gbó oko aburú tí wọ́n bá tó wá gbà gan kò wá ní mọ lórí tiẹ̀ nìkan wọ́n tó wá fi àfẹ́ ti fámìlì wọn ìdàbò yóò ti bímọ ni àbí kò tí ì bímọ ni àyà tó bá tiẹ̀ ti bímọ wọn ni bàbá rí apààyàn ni ṣe bí torí ẹ̀ ní bàbá ẹ̀ fi lè wọ́n jò ní wọ́n yẹgi fún bàbá rẹ̀ ni torí ẹ̀sùn apààyàn ẹni tó bá ti pààyàn kò sí òfin kankan kò sábùjá lọ́rùn ọ̀pẹ ju pé ẹni tó bá pààyàn ní tó fi náà sọ́nà ni pé wọ́n yẹgi fẹ́niyẹn náà ni. ní
iṣu tí ó ní ti fúlàní ò sí fúlàní tí ó daran wa oko ọlọ́run padà fún iléeṣẹ́ ọlọ́pàá ní àṣeyọrí pẹ̀lú ọ̀gbìmọ̀ àwọn fìgìláńtẹ́ àti gbogbo àwọn tactical team tí wọ́n bẹ̀rẹ̀ ẹ̀rí pé a sọ pé lọ́sàn àtòrí ni wọ́n wọnú igbó tẹ́rìn káàkiri àbálọ àbábọ̀ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí máa ń fọ́ gbogbo inú igbó káàkiri wọ́n padà ṣe alábàápàdé ibi tí wọ́n sin ọmọ yìí sí nígbà tí wọ́n pa tán wọ́n ti pa. wọ́n sì bẹ́ẹ̀rì ẹ̀ kódà àti ìborí rẹ̀ tó ń lò wọ́n tó dáná sun wọ́n sin àwọn bàtà rẹ̀ àtàṣọ rẹ̀ wọ́n sin mọ́ nítorí wá jẹ́ ìdùnnú ń bẹ náà ni pé ẹni tó ṣiṣẹ́ burúkú yìí wọ́n ti padà rọ́wọ́ tó pẹ̀lú àjùmọ̀ṣe àwọn fìgìláńtẹ́ orúkọ rẹ̀ ń jẹ́ ọjọ́ ọmọ 40 ọdún Taiwo Amos lórúkọ rẹ̀ ń jẹ́ ọjọ́ ọmọ 40 ọdún Taiwo Amos ní orúkọ ọ̀daràn tí à ń sọ ní ń jẹ́ tó ṣekú pa olóògbé Ṣéhù Fúlàní tó jẹ́ adaranjẹ̀ ní agbègbè tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ní abúlé Ororo village Bambo ṣe rí gbogbo nǹkan tí àtàkẹgbẹ́ rẹ̀ tẹ́jọ́ ṣe burúkú ẹ̀ náà ẹgbẹ́ ọkọ̀ tí mòǹtò ti wà ní eléwé ẹran kó tó di pé padà mú arákùnrin tó náà dẹ́ confess ṣe rí gbogbo ìgbésẹ̀ tá a bá fẹ́ máa gbé láyé bíbélì ní tó o bá yára láti gbọ́ ọ̀rọ̀ lọ́ra láti fèsì òmùgọ̀ èèyàn oní ọ̀sàrè gbọ́rọ̀ tí ó sì máa react lé lórí láì bàjẹ́ pé wípé ó farabalẹ̀ gbọ́ ojú kejì kódà tí ojú kẹta bá wà láǹtí ẹ̀ náà farabalẹ̀ gbọ́ kó tó di pé ó make decision lórí nǹkan tó bá fẹ́ ṣe. ìṣẹ̀lẹ̀ yìí mo ṣe rí nǹkan tí ó lè mú ìpayín kékeré ni tí àwọn àgbààgbà tí wọ́n ní ìlú tí mo sì gbà pé wọ́n ti ń gbègbèsẹ̀ tó gbègbè láwọn tí wọ́n ní ìlú tó yẹ pé onílù ò ní fẹ́ kí ìlú ó tú wọ́n ti gbégbèsè débi kan tó yẹ pé pẹ̀lú ìrànwọ́ commissioner of police ìpínlẹ̀ Ògùn àti àwọn olóyè àti ọba àti gbogbo àwọn èèyàn pàtàkì nílùú wọ́n ti forí korí pé bọ́rọ̀ ìṣerí wọ́n ní ẹlẹ́bi ò ní mọ ẹ̀bi rẹ̀ lẹ́bi kó tó pẹ́ lórí kíni lórí ìkúnlẹ̀ lóòótọ́ òfin ó ṣe sí ọwọ́ rẹ̀ lórí àwọn tí ń wà burúkú yìí òfin ó ṣe sí ọwọ́ rẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ kò sí àbùjá lọ́rùn ọ̀pẹ òfin yóò tọpinpin yóò ṣe sí ọwọ́ rẹ̀ nígbà tí gbogbo ẹ ó ti rí bó ṣe rí tí àwọn tí wọ́n dẹ̀ wà tí ọ̀dà tí wọ́n ti jẹ́wọ́ pé àwọn ṣe bẹ́ẹ̀ táwọn dẹ̀ rí bẹ́ẹ̀ pé lóòótọ́ wọ́n ṣe àti bí ti kíní wà ṣùgbọ́n kí kó má wàá jẹ́ ẹ̀rù jẹ̀jẹ̀ kó tún máa di ìdààmú àti kírù rí ọmọ bàá tó ṣẹlẹ̀ mọ́ láwùjọ wa òun náà ló mú àwọn ọ̀tọ̀kùnrin ìlú tí wọ́n fi ń forí korí àti ibi tí kíní ìṣẹ̀ sí àti àwọn tí ó ṣẹlẹ̀ sí àti àwọn àgbààgbà so wọ́n ti ń jókòó àlàáfíà tí ìlà ìlò yìí àbí ìbẹ̀rù bójó tí òfin ní wà ní agbègbè yẹn so mo dá a lé lórí yẹn ṣùgbọ́n mo fẹ́ kí gbogbo wa pátá gbogbo ìgbésẹ̀ tá a bá ti fẹ́ gbé tá a mọ̀ pé ó lè túlù àbí ẹgbẹ́ ọ̀rọ̀ anú lásán máa túlù body language lè túlù kò sí tí ò lè túlù kí gbogbo wa pátá ká wà very very careful lórí ẹni tí tá a bá fẹ́ tèkì àti he o àti bí o kò síbi tó kálukú lè jẹ sí ìyàwó gẹ́gẹ́ bá a ṣe mọ́ ń sọ kọ́lọ́ mọ́ tù ú àríwá ká. ìṣẹ̀lẹ̀ ilé ìṣẹ̀lẹ̀ ní. ìṣẹ̀lẹ̀ mi ilẹ̀ tó fẹ́ bẹ̀rù lé. bẹ́ẹ̀ ni mo ti kú lórí yẹn. ìṣẹ̀lẹ̀ ní Adígbẹ́ ní ọjọ́ 3 oṣù kẹsàn-án ọdún tá a wà nù rẹ̀ ó ní iléeṣẹ́ ọlọ́pàá Adígbẹ́ wọ́n bọ̀ ní etí gbọ́ pé arákùnrin kan àwọn suspect ẹ̀ kété tí àwọn gbélé wọn wararu
wọ́n sì gbéra ìgbà tí wọ́n àárẹ̀ sí arákùnrin ìbí fóònù tí wọ́n bá lọ́wọ́ arákùnrin yìí wọ́n lọ bí 23 Android phone mo rò pé ẹ̀ ń gbọ́ mi yé sá à ń gbọ́ yìí. 23 Android phone arákùnrin náà orúkọ rẹ̀ ń jẹ́ Mumini Ahmad ọmọ 42 years of age ní agbègbè Saraki Adigbe òun ni wọ́n ti rọ́wọ́ tó lẹ́yìn ìgbà tí wọ́n bá 23 Android phone lọ́wọ́ rẹ̀ wọ́n tó bá 6 smartphone lọ́wọ́ rẹ̀ lẹ́yìn ìgbà yẹn wọ́n bá 4 power bank lọ́wọ́ ẹ̀ lẹ́yìn ìgbà yẹn wọ́n bá 4 iPad lọ́wọ́ ẹ̀ lẹ́yìn ìgbà yẹn wọ́n tó bá 4 laptop lọ́wọ́ ẹ̀ pẹ̀lú 1 wristwatch nígbà tí wọ́n tó lọ ṣàṣìlẹ̀ rẹ̀ àwọn kan tí wọ́n tó bá ní owó rẹ̀ nìyẹn ṣùgbọ́n nǹkan tó yọ̀wá lẹ́nu ni pé arábìnrin kan tí ọmọ rẹ̀ wà ní àkàtà ọlọ́pàá ní Sango tí orúkọ rẹ̀ ń jẹ́ Naomi Gabriel tó ń gbé ní agbègbè Ọlọ́runṣògo ó padà ṣàfihàn arákùnrin yìí pé arákùnrin tó ta stolen phone fọmọ àwọn tí ó fi wà ní Sango police station tí wọ́n wádìí rẹ̀ lọ́wọ́ lélẹ́ yìí ló fi jẹ́ pé ìwọ tó jẹ́ pé ọjà orí ìrìn lọ́ọ́ mọ́ rà tí wọ́n mọ̀ pé kọ́ gbabi tí onígbàgbígbẹ̀ sí tó yẹ pé tó bá tiẹ̀ di ogun àbó di wàhálà lọ́jọ́ iwájú ó lè lọ sọ pé ẹ wá o n ò jí fóònù mi ò dẹ̀ ra fóònù ní ẹsẹ̀ ọ̀nà ibi mo ti ra fóònù lélẹ̀ yìí nítorí ọ̀dà yí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwà ni pé sẹ́ẹ̀rí gbogbo ọ̀pọ̀lọpọ̀ fún ìtẹ̀ máa ń tà káàkiri yẹn wọ́n ti pa ẹni tó ní tàbí kí wọ́n ti pọmọ rẹ̀ àbí kí wọ́n pa bàbá rẹ̀ nígbà bá tarú fún báyẹn fún ọ tí wọ́n á padà tíráàkì ẹ̀ mọ́ lọ́wọ́ kí ló fẹ́ mọ́ sọ ọ sọ pé ọ sọ pé òsì mbẹ́ nígbà tí wọ́n pa àǹjẹ́ pàdé èèyàn lè má sí bẹ́ẹ̀ lóòótọ́ ọ̀bẹ kó tó bọ́ mbẹ́ bóò ní ẹsẹ̀ mọ́sán jẹ̀bú yẹn náà wò sóò lọ́kì kó o bọ̀ nílẹ̀ sóò lọ́kì. kó o bọ̀ mbẹ́ sóò lọ́kì wọ́n mọ̀ pé bóyá lọ́kì yẹn ọkàn tó kù tẹ̀ kó o ní bí o ti ló ń gbà kékeré wọ́n bá ń gbọ́ sẹpọnà ẹ̀yà ọ̀jẹ̀ láfi máa ń sọ fún gbogbo yín pátá pé ẹ mọ nǹkan àtọwọ́dọ́wọ́ tí ọba ti jẹ́ wípé ẹni tó fẹ́ tà fún yín ó gbé rìsíìtì wá tó bí orúkọ rẹ̀ lóun gangan tó fẹ́ tà èyí lè lọ jí nǹkan ní nǹkan pẹ̀lú rìsíìtì pẹ̀lú dọ́kúmẹ́ǹtì tí ó jí tẹ́lẹ̀ fẹ́ lọ tà fún yín ìyẹn ọ̀wọ́ kí o tó bá gbé nǹkan wá fún tó fẹ́ tà fún yín ẹ sì wádìí orúkọ ẹni tó fẹ́ tà fún yín ṣé n tó wá gbé fún mi sọ tálíkì mọ orúkọ tó fẹ́ tà báyìí pé dandan ni kò sára nǹkan àlòkù láyé tiẹ̀ tọ́lá lè fẹ́rú ẹ̀kú ẹ jẹ́ á sọ́ra fún nǹkan àlòkù rírà ó ti mú ọ̀pọ̀lọpọ̀ rí ẹ̀wọ̀n he because ẹni tí wọ́n lọ rọ́ọ̀bù lé rẹ̀ tí wọ́n pa ìyàwó tí wọ́n tó rè pọ̀ mẹ́ tí wọ́n kó fóònù ẹ̀ tí wọ́n wá ra fóònù ọ̀hún tọ́ wá ló ń lò tí wọ́n wá mú ọ tọ́ wá ṣe ẹ̀hìn pé inú lágbẹ́jà lọ́ta fún mi àtẹ́tì máa ń tarú ọjà yẹn rí wọ́n máa ń sọ̀rọ̀ rí ìgbà náà gbọ́n wà ní ẹjẹ́ àtàsí bí wọ́n ti ní rí amú ìwọ lọ́wọ́ àforí kó skibọ̀ gbogbo wàhálà wọ́n ń gbé ọ lọ so ká gbìyànjú láti open làákàyè wa tá a bá ti fẹ́ ra nǹkan lọ́jà nítorí bá ti ní tó a mọ̀ pé ṣọ́ọ̀bù tí mo fẹ́ ra nǹkan yìí bówó rí ọba tí ì pé ṣe sùúrù yóò padà pé dáńkọ́ wa lọ ra nǹkan tí wọ́n wà mọ́ tí wọ́n náà tó wà ní nísìmí kọ́lọ́ jẹ́ nísìmí. àmín. ìṣẹ̀lẹ̀ lè ṣẹlẹ̀ ní agbègbè Ìjẹ̀bú àwa Ìjẹ̀bú ló ti ṣẹlẹ̀ mọ́ Ìjẹ̀bú àwa Ìjẹ̀bú àwọn tó máa ń fún ọlọ́pàá ní etí gbọ́ wọ́n discover pé wọ́n discover wípé àwọn arákùnrin kan wọ́n ń rómìnà about lágbègbè kan tẹ́ pé ìrìn wọn jọ pé wọ́n fẹ́ carry out iṣẹ́ kan ní agbègbè yẹn torí ara wọn ò balẹ̀ kété ni wọ́n pe iléeṣẹ́ ọlọ́pàá pé ń bá báyìí ṣẹlẹ̀ o ó ṣeéṣe kí wọ́n gba bíbá ẹ̀ kọjá pé àwọn ẹni yìí ìrìn àjò wọn jọ àfúrásì wọ́n dẹ̀ describe motorcycle wọn fáwọn ọlọ́pàá pé black colour ni wọ́n describe ẹ̀ on register wọ́n dẹ̀ describe ẹ̀ fún wọn kété tí ń bọ̀ àwọn ọlọ́pàá náà ti wà ń bùbá wọ́n wà ní stop and search kété tí ń bọ̀ tí ń rí ọlọ́pàá lọ́wọ́ kan ẹgbẹ́ ẹni tí ò ṣe nǹkan funfun ni ò ní í ṣe kíni kò ní gbé náà ẹbí sẹ́kùlé. ká má fọ̀rọ̀ gùn bí ẹ ṣe rí ọlọ́pàá lọ́wọ́ kan nù níṣẹ́ ni wọ́n jùmọ̀ sí ìrìnlẹ̀ o àti báàgì owó wọn wọ́n bá kan lùgbó kí ló lè ṣàwọn ẹni tí wọ́n kan lùgbó ó dàgbà mọ́sẹ́ẹ̀nì tí wọ́n sọ náà ni black tí wọ́n fa nígbà wọn ó dé bẹ́ẹ̀ wọ́n sábì mọ́sẹ́ẹ̀nì wọ́n gbé dé station
gbàtẹ́ gbọmọ sí ẹ̀dẹ́ station wọ́n tún nu báàgì wọn báwọn kan nu báàgì àwọn á sí kọ́fà sí ti báìkì yẹn ìbọn àléwọ́ mẹ́ta wọ́n bá lábẹ́ kọ́fà sí ti báìkì tí wọ́n rí kọ́fà lọ́wọ́ wọn tí ń túmọ̀ sí wípé àwọn ẹni lọ ń palẹ̀ ogun mọ́ ni àkọ́kọ́ náà wọ́n bí lọ́ọ̀sì ẹgbẹ́ òkùnkùn èkejì wọ́n fẹ́ lo òde tí wọ́n fẹ́ lọ pa àwọn kan lẹ́kún jayé bí wọ́n ṣe pé ńgbà míì ńgbà mọ̀ ń bọ́ lẹ́ẹ̀kan alàgbà kan pè sórí program tó ní tọ́lọ́pàá bá gba báìkì lọ́wọ́ èèyàn sọ yẹ kí ọlọ́pàá lẹ́tọ̀ọ́ láti gun báìkì yẹn lọ sí station ni bọ́lọ́pàá ọba gbé lọ station sílé ọlọ́pàá ni kó gbé lọ àbí kó lọ gbé sábẹ́ bíríìjì gbogbo ọlọ́kadà tẹ́ rí tẹ́ ń gọ̀dà káàkiri yẹn etí ń bẹ lábẹ́ mọ́sẹ́ni ẹlòmíì kì í ṣe gbogbo wọn àwọn tó dé dára nù wọn tó yẹ pé tí wọ́n bá ṣiṣẹ́ díẹ̀ lójúmọ́mọ́ ọ̀tọ̀ ni tẹ́ ń ṣe lóru etí ń bẹ lábẹ́ mọ́sẹ́ni ẹlòmíì kò ṣe wọ̀ irú eré tí wọ́n bá ìbọn mẹ́ta lábẹ́ rẹ̀ ń sìn ká ọ̀sùn pé lóòótọ́ wọ́n gbà lọ́wọ́ wọn ni já máa lọ sí station ọlọ́pàá wa jókòó sẹ́yìn mọ́sẹ́ni ó jókòó sẹ́yìn orí ikú lórí ìbọn wọn á lọ ìyẹn kan wọ́n kàn wọ́n ní ọkàn tí ọlọ́pàá bọ́ ni a bá mú ìbọn tó ti wà lẹ́kẹ̀ẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ a bá kọ́ sí ọlọ́pàá ọ̀nà tá a gbà kọ́sẹ̀ yìí ó yàtọ̀ sí ẹni tí ọkọ ẹni tí ń pẹran ta ni bí ẹni tí ọ̀pẹran ta rí tó bá lóun fẹ́ sojú ràn ọ̀bí ọba lọ́wọ́ báàrin yẹn ṣe jẹ́ nìyẹn bó ṣe yí àwọn ẹni wọ́n ṣe sọ̀rọ̀ mo dẹ̀ láìkì ìbéèrè tí èsì tẹ́yìn náà fún wa pé ó ṣeé ṣe kí ó gbé ọlọ́pàá sá lọ àbí kó ti ọlọ́pàá bọ́ tó bá àríyẹn kò fàjà bó ṣe jẹ́ nìyẹn ọlọ́pàá ò lè mú ọ̀kadà kó wá ní pé ọlọ́kadà ibù gan tọ́jọ́kọ̀ gan ọlọ́pàá ò lè mú ọkọ̀ kó wá gbà kí dírẹ́fà ẹni tó lọkọ̀ yẹn kọ́ wa ká tó sọ ọ̀kadà tí ò ní pòtẹ́sà kan lára tó bá àríyẹn ṣe jẹ́ nìyẹn so àwọn ọlọ́pàá sí ásà ti ń gbìyànjú láti dọdẹ àwọn arákùnrin tí mo sì mọ̀ pẹ̀lú ògùn ọlọ́run wọ́n padà rówó tó wọn. ẹni tí wọ́n sọ pé òun ò tó ẹrù á jẹ́ pé ìwọ̀nba eléyìí tí yóò fi tanná òun ni ó mú bí ó ṣe jẹ́ láti iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn lórí àṣeyọrí tí wọ́n ṣe láàrin ọ̀sẹ̀ tó kọjá tí wọ́n di àkókò ilẹ̀ dìgbò yìí látẹnu Supol Quadrim Ọ̀pẹ́yẹmí Badmus tí wọ́n wá ṣojú fún ọ̀gá àgbà pátá fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn CP Ọlárẹ̀wájú Ògúnlọ́wọ̀ PhD pẹ̀lú ìyọ̀ǹda alukoro àgbà CSP Ọmọlọ́lá Odùtọ́lá jálá mi ò mọ̀ bóyá o ní ìbéèrè fún alukoro kó tó di pé àtẹ̀síwájú. ní tiẹ̀ tí ènìyàn yá béèrè báyìí bóyá ká ṣe ojú pọ̀lẹ́. ṣé kí mẹ́yọ̀ kan sí wa náà. ẹmu sí wa. ìṣẹ̀lẹ̀ lè ṣẹlẹ̀ ní Ọbádáoko ní ọjọ́ kejì oṣù kẹsàn-án táwa nù rẹ̀ yìí arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọ̀jẹ̀kúnlé Káyọ̀dé tó ń gbé nọ́mbà 35 ní Greenland Avenue Ifọ̀ ló fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí pé ọkùnrin kan tó lóko ẹ̀ ń jẹ́ Babátúndé Owólabí tó ń gbé ní agbègbè Afọ̀nbàjẹ́ àdìgbò Abẹ́òkúta lọ́ka mọ́ níbi tó ti ń yọ electronics gadget nínú ilé rẹ̀ wọ́n dẹ̀ sọ wọ́n ní láìpẹ́ sígbà yẹn bíi on the 6 lọkùnrin yẹn kọ́kọ́ ti wá tó wá yọ Nexus TV tó wẹ̀ tó 420,000 naira ní on the 6 tó jẹ́ pé ibi tó ta ẹrù lèyẹn náà sí ní ẹnu gádà tó torí yẹn àwọn tó máa ń ta plasma ibẹ̀ lọ́tà sí wọ́n tà fún arákùnrin kan tó lóko rẹ̀ ń jẹ́ Sunday Rasak ẹnu gádà ẹ̀yìn tí wọ́n ti ọlọ́pàá ti lọ nígbà tí rìkọ́fà nǹkan tó tà yìí náà nígbà tí wọ́n gba mú níbi tí wọ́n fẹ́ ṣe ẹlẹ́ẹ̀kejì ó ti fẹ́ sọbẹ̀ di ilé pé bí bá ti ń pa òun ó ti níbi tó ti lọ kòkó ní ó sọbẹ̀ di kòkó. ẹ̀yin tí tó jẹ́ mélèé wá ní pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olùta ọjà tẹ́ ẹ máa ń ta nǹkan tá a lè pè ní gadget kí n kó lápòpọ̀ ẹ wà very careful. Receiving stolen property offence ẹ̀ níye ó sì gbé wọn ìwọ tí ẹ̀yin ẹ̀ wá ta nǹkan yìí fún ọ tí ìbá ti pé wọn náà ò lè ọjà àbàṣà lọ fẹ́ rà nǹkan tí wọ́n rà ní olórí igbá owó ọtí 420,000 naira olè òkú sọ̀tì àṣekún lówó ni gbogbo nǹkan 2 million àtọ́tàn 1 naira àṣekún lówó ni níjọ́ tó kọ̀mọ́ níjọ́ tó máa sọ̀tì níjọ́ tó bá gbámú tẹ́ ẹ̀ máa ra ọjà mórí ọjà àfà ẹ wà very careful torí tí ọba sí òun rà kò ní sí òǹjẹ o
bí ọ̀rọ̀ ọ̀bá sí òjì ò ní lo oko lè tó rọ̀ pé tó ń bá lọ ta ló fẹ́ tà fún àti ìlò náà ilé ìwòsàn rèé ó léwu bọ̀ torí pé ìbára náà ti wà òun náà lọ́fà tó yẹ pé àwọn ẹni yìí ó dà ń bi tẹ́lómi ìbàjẹ́ dé níwọ̀n tí wọ́n máa rajà burúkú yìí á sọ fún un pé in the next 3 days màá bá ń gbé mákẹ́ẹ̀tì kan wá. mo nígbàgbọ́ pé rìsífà náà kódà èmi gbé ìtọ́ gbogbo ẹ̀ débi pé òun gà àtẹnìyàn wọn jọ charge wọn sí kóòtù ni torí kíní ti fẹ́ máa di ó tiẹ̀ tí wàá fẹ́ kọ́mà ní ẹ̀yẹ́rà tá a wà yìí ká tó wíwá tó fọ̀ òun náà lọ aṣọ àmì àfi sọ̀rọ̀ fóònù kì í ṣe fóònù nìkan tọ́ irú eléyìí tẹ́wọ́n ní ẹ̀kọ́ mi ò lè track ẹ̀ ṣùgbọ́n tó bá mú tí wọ́n fi lè track ẹ̀ náà ló lè sẹ́kó fóònù wọn náà bí wọ́n bá ta fóònù náà títí bí bẹ́ẹ̀ ló ṣe kà pé ibi tó ń ta ilé sí nìyẹn so kọ́lọ́wọ́n bọ́ lójú òní kó sànù wa. àmín. Alukoro kó tó di pé a tẹ̀síwájú mo kọ́ fẹ́ béèrè kan Alukoro ǹjẹ́ iléeṣẹ́ ọlọ́pàá lélẹ́wẹ̀ rán ǹjẹ́ wọ́n ní agbára láti ránṣẹ́ pé baálẹ̀ tí ẹ̀rí wà pé ó fẹ́ jókòó tẹ dúkìá onídúkìá mọ́lẹ̀ pàápàá tí onídúkìá sì jẹ́ arúgbó tọ́jọ́ ti ń dalẹ̀ lọ ǹjẹ́ ẹ lè bá wa ránṣẹ́ pé irú baálẹ̀ bẹ́ẹ̀ tí a bá kó gbogbo ẹ̀rí tó yẹ wá tó lè mú pé bóyá baálẹ̀ bóyá wọn kọjá òfin. lákòókò náà ẹ jí kí ẹ̀yin gan fúnra yín náà mo fẹ́ ẹ kọ́ dà ń béèrè yẹn mélòó ọba ká tó wá tẹ aṣọ baálẹ̀ la pè baálẹ̀ látara baálẹ̀ láti yọ baálẹ̀ torí tí ọba di baálẹ̀ kò lè jẹ baálẹ̀. ilé ló kọ́kọ́ baálẹ̀. ẹ bẹ́ẹ̀ ni so mélòó wá lọ bá tó jẹ́ pé wọ́n ń kojú ẹjọ́ ìdá ní òkè òkun ni àbí Nàìjíríà àbí tó ilé àwọn ojú ẹ̀ sí. yàrá àbí káṣí fi mọ bẹ́ẹ̀ ká tó bẹ́ẹ̀ wá sọ̀rọ̀ baálẹ̀. ìlú ẹ̀ ni mo fi wò ó. ẹ ó yé mi. káṣí fi mọ bẹ́ẹ̀ torí ọ̀rọ̀ ìyá àgbà kan bóyá ni àṣírí tẹ̀lé wọn wá sílé ìran lórí ọ̀rọ̀ baálẹ̀ ẹ̀gàn ní ìjọba ìbílẹ̀ Ewékòró nítòsí Ṣojolú olóyè Àjàní Ọláṣùbọ̀mí Adéyẹmọ tí àbárẹ̀ ọ̀rọ̀ yọjú láàrin ọ̀sẹ̀ ó dàbí pé Eléwéran ni yóò bá wa yanjú ẹ torí a ti pé chairman baálẹ̀ council ní Ewékòró. Yorùbá ní ijó tí yẹn bá máa jó lójúde ọba tí wọ́n gba ìwò lọ́rùn ẹnu inú ilé làkọ́ ti jó wò wọ́n sì ní ìmọ̀ wa rẹ ní onílékè ọgbẹ́ ẹni àwọn ìfowópamọ́ ló ṣe kéde ló pe lẹ́ǹpẹ́ àtijọ́ ẹni tí ò bá sì mọ̀ wa rẹ ní yọ́ kábùkù tẹ̀sími jẹ́jẹ́ ìsàlàyé gbogbo èèyàn kò sí tí ò lóògùn. ọ̀fọ̀ ní ká pè ní àbáyájọ́ yóò bá ní. máṣọ òyìnbó orí ètò máṣọ òyìnbó kọ́lẹ̀ wáyé torí mo rí Alukoro tẹ́lẹ̀ rí ọ̀gá Oyeyemi mo rí wọn ní máṣọ òyìnbó wọ́n sì gba ẹ̀mọ́ mo wá pè wọ́n ọ̀gá ẹ̀mí ní máṣọ òyìnbó wọ́n ní June làwọn ti ṣe wọ́n ṣe ẹ̀gbẹ́ jáde wọ́n fi owó táwọn ti ná tán mo ní ṣé ó yẹ kó gbàṣẹ lọ ìjà ọkọ ni wọ́n wà ní general investigation Africa investigate àwọn náà owó tàbí àti wọ́n gbà wọn. ẹmọ tí wọ́n ṣẹlẹ̀ kò sí wàhálà tẹ́ ẹ bá fẹ́ gbowó tó bá ti tó nǹkan bí ọwọ́ aago 6 àrọ̀lẹ́ wá. lónìí mi ò ní sọjọ́ tí máa wá fún mẹ́fà rọ̀lẹ́ àárọ̀ làlọ́ wa tó rí nísìnyí. bẹ́ẹ̀lì àti close nǹkan tó gbọ́ nílé ó ti sọ̀rọ̀ mẹ́fà mọ́jú. tẹ́ ẹ bá gbọ́ tó bá ń sẹ̀ Alukoro iléeṣẹ́ ọlọ́pàá gan jẹ́rìí wọ́n ní wọ́n testify wọ́n ní iléeṣẹ́ rédíò mọ̀lẹ́bí wọ́n ní oríkó èmi náà mo rán sọ̀rọ̀ ni kódà mo tún sún microphone sẹ́yìn dáadáa mo rán sọ̀rọ̀ látẹ̀yìn. kò gbariwo mọ́. tí wọ́n bá lọ́gun nísìnyí ọlọ́wọ́ ayẹ kí gómìnà ránṣẹ́ wá pè yàn pé tí ó fẹ́ bẹ̀rẹ̀ ààrẹ lọ́fun ni sẹ́lẹ́sẹ́lẹ́ ń jọ ló bá dé. kò tiẹ̀ má gbára dání. ó sì mọ̀ pé Alukoro kì í fọ̀rọ̀ ṣègbè mo bá ṣe rí ni wọ́n ṣe máa wí. kódà bá di tí bá dé kódà adití wọ́n mọ agbọ̀ntàn sọ. adití méjì ló ti ra ilé tí wọ́n là lánàá nígbà tí wọ́n gbọ́ ẹmọ pé kẹ́ni yìí oògùn adití ni. òun fẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ ká ṣojú òpó sílẹ̀ àbí. bẹ́ẹ̀ ni ká ṣojú òpó lẹ̀ fáwọn ará. ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ sà o. ẹ̀gbọ́n tó tún lè ọba aríkú padà láti máa fi kù. tó à ń gbọ́ yín sà. ẹ̀sìn sà mo fẹ́ bá gbé kílíṣẹ́ ọlọ́pàá ní kílíṣẹ́ takùdà. ọwọ́ wọn máa kẹ́ lágbára Ọlọ́run ọwọ́ táwọn nígbà wọn àrí wọn mú agbára Ọlọ́run ìwọ̀n fúnlẹ̀ pẹ̀lú rẹ̀ ni. àmín. àwọn kan ní kí wọ́n kí Alukoro ok ẹ jẹ́ ká tún wọlé mi lórí la. hello. good morning sir. hello ẹ káàárọ̀. ẹ̀sùn sẹ́yìn di rédíò yín yẹn yẹ. a kí Alukoro. ẹ ṣeun. orúkọ tèmi ni Ibrahim láti Ọ̀ṣàrà ọ̀gbọ́n kòkò. ẹ káàárọ̀ sà. ẹ jọ̀ọ́ gẹ́gẹ́ bí ètò agbófinró ẹ jọ̀ọ́ ìbéèrè mi lọ báyìí pé tí a bá rí bóyá bí àwọn assembly tá a fi ìbò yàn àbí àwọn rep àbí senate
tí wọn ò wá lè ṣe nǹkan kan fún wa ẹ jọ irú ìfẹ̀hónúhàn wo la lè fi ìfẹ̀hónúhàn tí a bá rí wọn tó bá wá sílé ẹ ṣe ọkọ. ẹ lákọ̀ọ́kọ́ náà ẹ̀yin lẹ dìbò yàn wọ́n fúnra yín ẹ sì ní youth leader ládùúgbò yín ẹni tí kílókọ rẹ̀ ti wọ́ọ̀dù ẹ lọ bá wọn tó jẹ́ tí ẹ jẹ́ ṣe tí ẹ gbégbá tó rọ òṣèlú ohun tí gbèsè tẹ máa gbé lórí nǹkan tẹ bá fẹ́ ṣe fún wọn wọ́n sọ kì í wá kí wọ́n bọ́ tàkì wọ́n máa fi pé ẹ fẹ́ òun náà kàn máa dà lóru ìyẹn ní ilé iṣẹ́ kò ní gbà gbogbo nǹkan ló ní procedure tó bá àníyàn ṣe jẹ́ nìyẹn. tó wọn ní bó ṣe jẹ́ nìyẹn wọn kẹ́ kó láti wọ́ọ̀dù àbí kó di local government ẹ̀yin lẹ́yìn wọn síbẹ̀ kó di state àbí láti state kó di federal nù bó ṣe jẹ́ nìyẹn alukoro kì í ṣe ọlọ́pàá àìwọ́n kì í ṣe olóṣèlú. hello. ẹ káàárọ̀ sà. ẹ kú ètò. yes sir. ẹ látàgbọ́ yín ọlọ́mọ àpamọ́. àmín. ẹ̀sìn padà gbà kó. àṣẹ o àṣẹ o àṣẹ o. àdúgbò wa ń bẹ̀ ẹ̀fọ́ ẹ̀ lè má fi gbẹ̀tọ̀ yín o. àmín. wọn fún ní ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú iṣẹ́ tí ẹ̀sìn eré àmáìlì méje tí máìlì mẹ́fà tẹ̀yìn sọ̀nà ọlọ́run á máa fún ìdè o. àmín. àbá rí àwọn ọlọ́pàá tó bá tún kálù ọlọ́gbẹ̀ẹ́ ìgbẹ́ takuntakun sí ẹgbẹ́ tó lè jẹ́ ti gbogbo àwọn ọmọ ọkọ̀ tó máa kú báyìí ọlọ́jẹ́ tó ọjà gbà pé ọ ẹ̀sìn lọ́pọ̀lọpọ̀ ṣégun àti ìtìpẹ́lọ yìí. ẹ ṣe púpọ̀. yìnyín kẹ́ni ó lè ṣe mí. bẹ́ẹ̀ ni. hello sà ẹ káàárọ̀ sà o. ẹ káàárọ̀ ẹ kú ètò. yes sir ẹ ní sà. àgbà akínná ló ń sọ̀rọ̀. ẹ káàárọ̀ alàgbà. mo kí ọ̀gá ọlọ́pàá wa ìbéèrè tí mo béèrè tọ́lọ́wọ̀ fún ẹ bọ́ sí ọ̀nà náà ẹ̀. ẹ rí ọlọ́run níjà sọnù kà tó sọnù. àmín. gbogbo ohun tí yóò bá yí wa alẹ́ tó àti béèrè ẹgbẹ́ ìfarabalẹ̀ ṣàlàyé lórí ọ̀rọ̀ ọ̀kadà sọ̀kadà yẹn náà ni o. torí a mọ̀ pé kódà ẹni bí pọ̀ láàrin ìlú tá a jọ ń sùn tá a jọ ń jí ìrẹ́pọ̀ ọlọ́run ni o ọlọ́run ni o kí ẹ̀sìn ti bọ́ sí wọn lọ́wọ́. torí ọ̀pọ̀lọpọ̀ ọ̀kadà náà la máa dé pòlítà gbọ̀ngàn tó wà lábẹ́ sí tiẹ̀ ó lágbára jù bẹ́ẹ̀ lọ ọlọ́run á máa fún wọn ṣe àmín. ẹ ṣeun àní dààmú ẹ ṣe dán. thank you. hello. hello sà ẹ káàárọ̀ sà o. ẹ bá wa yírídìí ìnàlẹ̀ sà ẹ jọ. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sà. mo kí alukoro aṣojú alukoro ẹ ṣeun. mo dẹ̀ kí bàbá wa síbi àti gbogbo ìgbìmọ̀ wọn fún iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe ní Ògùn state wa ọlọ́run á dùn máa rún wọn lágbára. ìbéèrè mi tí mo fẹ́ fi alukoro ni pé ní ìjẹ́jọ́ wọ́n fẹ̀sùn kan ìkànnì àwọn tí wọ́n ń gbé ìsàfẹ́fẹ́ nípa ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní àtìlọ́jú ẹ̀. ǹjẹ́ ọ̀rọ̀ yẹn ti yọrí torí nǹkan tó sọ fún wa léèmù olówó ṣẹlẹ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ gangan lẹ́nu ẹ̀sán ẹ̀mí ní kí n béèrè tó bá lóṣù wá bí ẹ báyìí. ó dà pé ẹjú yẹn rẹ̀ ẹ ṣe mistake lórí àárín yẹn. the issue has been amicably resolved. ó ti resolve gbọ́n tó yẹ pé ntẹ́niyẹn sọ is opposite of what I said ntẹ́niyẹn sọ ìdàkejì tí mo sọ lónìí ni torí ọmọ tí nǹkan padà ṣẹlẹ̀ sí tí wọ́n pa sínú ogbó tí wọ́n bẹ̀rẹ̀ ẹ̀ Fúlàní ni so ẹja jábẹ kó lórí ẹ. hello. hello sir. ẹ káàárọ̀ sà o. ẹ káàárọ̀ sir. sà orúkọ yín. ẹ bá wa yírédìí lọlẹ̀ tẹ́ ẹ bá fẹ́ ká gé pé yín kúrò ẹ jọ. orúkọ tèmi ni ẹni ọlọ́run mọ̀. a ní láǹfààní àti ṣáájú pẹ̀lú ìpè yìí ẹ jọ̀ọ́ ẹ tẹ́ bá ti pè wọlé ẹ pa èrò rédíò yín kí a lè gbọ́ yín dáadáa. hello. ẹ káàárọ̀ sà. mo kí ọmọ àgbà fún jíjà láàrin ẹ̀ nígbà mi. àmín. kí iṣẹ́ fanilẹ́sọ̀ ẹ máa lọ fún wájú ìwọ̀n wa fábílẹ̀sì wà ń bèrè ẹ máa lọ ẹ máa bèrè. àmín àtẹ̀yìn náà. orúkọ tí mi ní àfáàkà mẹ́rin gbogbo ní láti àrẹ́gbà. ọmọ kan tó fẹ́ bẹ̀rẹ̀ ni pé àwọn tó jẹ́ kọ̀ọ̀rọ̀ wọ̀n sí wọ́n lè wà ní ìké ìka tí àwùjọ afẹ́rẹ́ mú wọn ọ̀nà orin lè gbà sọ́lé fún wọn táwùjọ tó mú wọn náà táwọn náà tó fi ní táwọn ẹ ṣe sà. lákòókò náà tí n bá gbọ́ yín yé pẹ̀lú tí wọ́n sọ yẹn àkànníyàn ń hó pé nìkan bóyá kẹ́ ẹ̀ tó yànnà náà.
wọ́n ní wípé tí àwọn bá ké sí ọ̀daràn kó lọ́rùn sí ẹ̀dá kankan ní àwùjọ kan pé báwo làwọn àwùjọ yìí ṣe lè rọ́wọ́ tó orúfẹ́ nítọ̀hún láì sí pé àwọn náà máa padà wá di ọ̀daràn. wọ́n ní tójú tèyẹ́ làpárò fi ń rìnà wọ́n sì ní ẹni tí yóò dọ́lọ́mọ láyé ni kò ní fi gbogbo òru sùn. tọ́rọ bá ti rí báyẹn ẹ lọ sí nearest police station tẹ́ ẹ lè lọ bá tó wà yìí sí fún yín tó yẹ pé at least tẹ́ bá fẹ́ rí DPO tí wọ́n lọ mú yín bá ẹ bèrè station officer SO ní wọ́n máa ń pè ní father of the station tàbí pé kẹ́ ẹ bèrè DCO tàbí DPO ẹ lọ síbẹ̀ information tẹ́ bá fẹ́ fún yẹn ẹ má fún ọlọ́pàá tó wà lẹ́sí ọ̀nà ẹ má fún ní information ẹ lọ síbẹ̀ ẹ lọ ṣàlàyé báyìí kódà tí wọ́n fi carry out ní tí wọ́n bá fẹ́ ṣe ẹ̀yin gáàlì mọ́mọ́ báwo nìyẹn ṣe jẹ́ nìyẹn. Hello 09030000885. Hello, ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ sá o. Ẹ kú iṣẹ́ ìlú o. Yes sir. Ọlọ́run máa gbà fún yín o. Àmín àṣẹ Èdùmàrè. Ọwọ́ yín lẹ máa fi gbẹ̀tọ́ yín o. Àmín. Ẹ jọ̀ọ́ orúkọ mi ni Adéníran láti Adédọ̀tun. Ẹ jọ̀ọ́ ó ti tó bí 4 weeks nítorí àwa náà ń try láti wọlé but ṣe mọ èrò pọ̀. Incident kan ṣẹlẹ̀ ní Adédọ̀tun ní ẹ̀gbẹ́ mọ́sálásí ńlá kan complex kan wà ńbẹ̀. Incident yẹn àwọn méjì ọmọ kékeré obìnrin kan àti ọkùnrin kan ló wà ní store yẹn wọ́n ń ta àwọn nǹkan ẹlẹ́rìndòdò ńbẹ̀. A gbọ́ pé a rí pé ọmọkùnrin tọ́jọ́ wà ńbẹ̀ yẹn ó dẹ̀ pa ọmọ obìnrin tí wọ́n jọ wà ńbẹ̀ yẹn. Àwọn aráàlú dìde àwọn arádùúgbò dìde wọ́n ṣe gbogbo ẹ̀. Àwa gbọ́ incident ọ̀rọ̀ yẹn lórí rédíò látijọ́ tí ó ti ṣẹlẹ̀ ṣé wọn ò gbé kéèsì yẹn dé léwé ìran níta. àkọ́kọ́ náà kò ń ṣe gbogbo ọ̀rọ̀ tápátá tó bá ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ògùn àbí ní àgọ́ ọlọ́pàá la máa sọ díẹ̀ nú ẹ̀ là mú wá ní tí mo fẹ́ kẹ́ kọ́kọ́ mọ̀ nìyẹn díẹ̀ nú ẹ̀ là mú wá ìta àbámú wá tẹ̀rí ká mú wá wọ́n ti ṣe ètò tó yẹ kí wọ́n ṣe lórí ẹ̀ tó bá yẹ kó ti gba kóòtù yóò ti gba kóòtù lọ báàrin yẹn ṣe jẹ́ nìyẹn kò ń ṣe gbogbo nǹkan ni ẹ lò pé bẹ́ẹ̀ máa mọ̀ tí máa sọ pé kíní nígbà tí ara ẹ̀ sókúta. Hello sir. Hello. sọ́kọ́sì wà ń bẹ̀. ẹ bá mi kọ nọ́mbà wọn lẹ̀ èmi fẹ́ pè wọ́n lẹ́yìn ètò tàbí kí ẹ pè mí lẹ́yìn ètò sórí nọ́mbà mi 08037186654 08037186654 Adédọ̀tun àbúrò ló ti sẹ́yìn. ẹ pè mí lẹ́yìn tá a bá parí ètò àwa ní interest a fẹ́ mọ iléeṣẹ́ ọlọ́pàá wo ni wọ́n kó gbé lọ bóyá division ni bóyá ó ti wá délé ìran bóyá kò tẹ̀ délé ìran bóyá wọ́n ti pa mọ́lẹ̀ lábẹ́lẹ̀ torí nǹkan báwọn ti ẹ̀ irú nǹkan tó tóbi dàmú báwọn kò lè ṣẹlẹ̀ torí nígbà tó jẹ́ murder case kọ́ má ti wà léléwé ẹran kò possible. ẹ jẹ́ káwa gbọ́ ní tá a bá ti gbọ́ àá lè tọpinpin àá lè mọ ibi tó dé dúró ṣùgbọ́n tó bá jẹ́ pé ó ti wọ kóòtù tó ti dé kóòtù kò sí lára nǹkan tí a tún lè mẹ́nubà nìyẹn bí data sì tún ẹ pè mí lẹ́yìn ètò ṣọdí bá mi kọ nọ́mbà wọn lẹ̀ bẹ́ẹ̀ sì pè mí èmi á pè yín à á gbọ́ bó ṣe rí bó ṣe jẹ́ nìyẹn torí ẹ̀mí ò láàrọ̀ ẹ̀mí là ń sọ nípa ẹ̀ ẹ jẹ́ ká tó wọn lómi lórí ìlà. Hello. Hello. Hello, ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ sà. Ní ọ̀dà ọlọ́pàá cousin láti eléwé. Yes sir. Síwájú wa tó ń sọ̀rọ̀ láti láǹtòrò. ẹ pẹ̀lẹ́ sà. Mo wo nínú tẹlifíṣàn pé lórí social media ṣàtúnṣe ní pé tí obìnrin bá gba owó tó ló máa ń fẹ́ kí ọkùnrin tí ò bá lọ síbẹ̀ tó ọ̀fẹ́ǹsì nìyí. Wọ́n á fẹ́ béèrè tọkùnrin bá gba owó lọ́wọ́ obìnrin tó tí ò bá lọ kí obìnrin yẹn kí ni ṣé ìjìyà ìṣe wà fún un torí ìkan lára àwọn tó kù méjì tó sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó gbowó lọ ó lóun bí ṣe òun ó gbowó lọ́wọ́ àbúrò mi kò dẹ̀ wá ṣé punishment wà fún un. ok ọkùnrin kan gbowó lọ́wọ́ àbúrò yín kò sì wá owó òkè nítorí ṣẹlẹ̀ sí yé náà gẹ̀rẹ́ náà kan kò burú náà kò ṣẹlẹ̀ sí bí náà torí tó bá fi lè mú obìnrin tó gbowó lọ́wọ́ ọkùnrin pé mò ń bọ̀ sẹ́ǹdì owó sí mi tó ọ̀dẹ̀ sẹ́ǹdì owó sí tí yẹn wá ganu kalẹ̀ pé alábí fẹ́ẹ̀ dé tí ò wá ó ti extort ẹ nìyẹn ọ̀fẹ́ǹsì wà ń bẹ̀ bọ́kùnrin náà bá sì gbowó lọ́wọ́ obìnrin torí mi tẹ́mi mọ̀ ní pé obìnrin ní máa ń wá ọkọ yẹn lọ bọ́kùnrin náà bá ti ń wá obìnrin yẹn lọ tí ń wá lọ ilé rẹ̀ nítorí ẹ̀ bá tó bá wá yóò fara mọ́ sẹ́yìn lẹ gbowó.
ẹ̀mí kẹ̀. ta ni wọ́n ní ìkànnì náà tó jókòó mi. èyí tí ìgbésgbà jìgólò. wọ́n ní ìkànnì náà tó jókòó mi gbowó lọ́wọ́ àbúrò àwọn. ẹ ṣe investigation yín. ọ̀pàdé ẹ̀rọ yìí náà ni. kò lè jẹ́ jàlálẹ̀ ó ti níyàwó tiẹ̀ kò sì lè jẹ́ kẹ́hìndé jésù fún mi ni mo fura sí. ok abọ́lájọ òun nìkan ni ò sí níyàwó. mo jáde pé nà wọ́n sí pé ní ìlú àṣẹ àìtètè mo lè ní o lè ń sá lọ. ẹ conduct personal investigation. a ṣiṣẹ́ lórí ẹ. hello ẹ káàárọ̀ sá o. ojúmọ́ rẹ o. ẹ kú iṣẹ́ takuntakun. ọlọ́run ní kákísà. àti alukoro aṣojú alukoro àti ọmọdé àgbà. ẹ ṣeun. bàbá Yes sir. tó ẹ kú iṣẹ́ Yes sir. ọkọ̀ fún ṣe. àmì ó bàbá. orúkọ mi ni olóyè ìjọbí. ní ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn ó wà ní òkèkòkò police station. so a gbọ́ pé wọ́n mú ọ̀daràn kan ní òkèkòkò police station yẹn tó jẹ́ pé àwọn mẹ́mbà spajakot àgbàlọ́ tí ń ṣe ọmọ pàtàkì kan sí iléeṣẹ́ ọlọ́pàá òkèkòkò. so àti màmá wa tó wà lókè tòkì nítorí tí ọkùnrin tó wá tí wọ́n fún iṣẹ́ tí wọ́n ṣe lọ́jọ́ yẹn torí ẹ̀kọ́ nípa táwọn lọ sí níbẹ̀. so àdẹ̀gbọ̀n fún wọn máa gbé kéèsì yẹn lọ sí eléwé ìran gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tó ṣe bèrè ní adédọ̀kan ọ̀gá wa badmus sọ fún akíndé ọ̀rọ̀ pé àwọn agbọ́ lórí rédíò agbọ́ pé wọ́n gbé kéèsì yẹn lọ sí eléwé ìran bọ̀tá àgbọ̀ lórí rédíò tí ìṣẹ̀lẹ̀ fẹ́ yẹn ó yẹ ká lè fọ́ lórí rédíò látara wípé ọ̀daràn kan gbélé kan sí ẹ̀rù jẹjẹ òmùgbà kan ni. àkọ́kọ́ náà wọ́n gbé lọ ìṣẹ́ kò wá dọ̀hùn tí ó dọ̀hùn lọ́dẹ̀. kí ló tí ò ní dọ̀hùn àkọ́kọ́ náà gbogbo mátà tí wọ́n bá transfer láti division lọ sí eléwéran gangan fúnra wọn náà àwọn náà tó tẹ̀síwájú nínú ìwádìí because ó ṣeé ṣe kó mọ̀ jẹ́ pé nìkan ní ń ja olè yẹn kó ní àwọn àsọmọgbè tẹ́ bá dẹ̀ ti nẹrú nǹkan bá ń lórí afẹ́fẹ́ tí àwọn aráabí gbọ́ tẹ́ ẹ dárúkọ ẹ̀ fún ẹ ni wọ́n sọ fún àwọn tẹ́ ẹ jọ ń ṣiṣẹ́ burúkú yẹn pé wọ́n ti mú lágbájá o kẹ́yìn náà lọ sí kíni kẹ́yìn faraṣẹ́ kú dátì wá àti ìṣe pé gbogbo ọ̀rọ̀ pátá lágbọ́dọ̀ máa sọ lórí afẹ́fẹ́ láti má fi ba ìwádìí tí ọlọ́pàá bá ń ṣe lọ́wọ́ jẹ́ nǹkan tó máa ń fa ọ̀pọ̀lọpọ̀ nìyẹn and then at the end of the day tí wọ́n bá ti ṣèwádìí tán ọlọ́pàá ò ní ibi tí wọ́n fẹ́ kó ọ̀daràn sí ju kó sáà kó gbé lọ ilé ẹjọ́ lọ wọ́n bá dé ilé ẹjọ́ lọ́wọ́ lọ́ mọ ìjìyà tó tọ́ sí báàrin yẹn ṣe jẹ́ nìyẹn. ẹ ṣe ohun tí alukoro ń gbìyànjú àti túbọ̀ jẹ́ kó yé wa ni wípé àwọn ìṣẹ̀lẹ̀ míì wà sensitive tó jẹ́ pé bí ọwọ́ ìbáyìí ti tẹ gbogbo àwọn ọ̀daràn yìí tán tó jẹ́ pé ẹnìkan tàbí ẹni méjì ni ọwọ́ sì tẹ̀ ní lára àwọn irúfẹ́ ọ̀daràn bẹ́ẹ̀ tí wọ́n ti wá sọ lórí afẹ́fẹ́ báyìí ó ṣe ṣe kí àwọn ará àwọn tètè tí ó ti gbọ́ pé wọ́n ti mú lágbájá tí wọ́n pé kí wọ́n kà ń lẹ̀ ló ṣe jẹ́ pé nígbà míì wọ́n á ti rí i pé wọ́n parí iṣẹ́ ìwádìí kó tó di pé wọ́n gbé sí orí afẹ́fẹ́ torí àgbàlagbà gbọ́dọ̀ ṣeré kí ló bá ilé ìwà ohun tí wọ́n gbìyànjú àti sọ nìyẹn mo rò pé ó sì yé ẹ̀yin ara àlẹ́ èyí tí wọ́n bá rí pé ọwọ́ gbogbo ẹ̀ wọ́n ti parí ìwádìí lórí ẹ̀ tọ́wọ́ ti tó gbogbo àwọn ọ̀daràn tí òkú ẹnìkan tó tún ṣẹ́kù mọ́ àwọn yẹn ni wọ́n máa ń bọ̀ wá gbọ́ bí ó ṣe jẹ́ nìyẹn ó dìgbà tí wọ́n bá parí ìwádìí tọ́wọ́ tó àwọn ìmíì tí wọ́n wòye pé ṣiṣẹ́ kan sálọ ẹ ṣeun ẹlòmíì lórí ìlà. hello. hello sir. ó kọ́ ní dr edun ṣẹ́gun àṣàyà mo pè láti látọ̀tà. ẹ káàárọ̀ dókítà. mo kí double shift ìmọ̀rú ọmọ ọ̀dọ̀ àgbà. ẹ ṣe sà. ẹkùnrin mo lè kí ọ́fíìsà wa tó wà nílé iṣẹ́ mẹ́rin ẹ̀ṣẹ̀ wọn náà kó láti mọ ohun àwọn aráàlú òkè yẹn ó máa ń dùn ní èdè Yorùbá bí ẹni tó ń pọ́n yín lánàá. ọmọ abẹ́òkúta ni wọ́n ti bí ẹ̀ṣẹ̀ máa ń sọ̀rọ̀. ẹjọ́ àwọn àlàyé tó ń fẹ́ mú wa ó lè yà díẹ̀ but lórí ètò ààbò ni àwọn ọ́fíìsà tó ń sọ̀rọ̀ yẹn mo lọ rí ní ẹ̀ẹ̀mejì but wọ́n ò mọ̀ ní òun dáadáa. ká lè rí ìyànjú sínú ètò ààbò tó nígbà tẹ lábò lọ́sàn-án lọ́wọ́ sí iṣẹ́ yìí sí for roof bàtẹ ní ààbò olè lọ sí family fm. àwọn ọlọ́pàá lè má lè sọ but mo jẹ́ nìkan tó máa ń sọ kí ìwé rédíò bá ti sọ káàkiri. wọ́n ti wá ìlú sí ètò ààbò Nàìjíríà sábà ti tọ́jú àwọn agbófinró ọlọ́pàá ní o sójà ní o civil defence ní o ó ti fi o ẹni bá ní sínú àpẹẹrẹ ní o tọ́ba ro àpẹẹrẹ níjà ọlọ́pàá yìí kódà eré ìkọ́ra kéré ní o wọ́n fẹ́ràn ní o mọ̀ ohun tí mo mọ̀ dáadáa ní tó ń ṣẹlẹ̀ ní kí ló ń tí àwọn ọ̀gá ọlọ́pàá yẹn tí wọ́n ṣe lo gẹ́gẹ́ bí òṣèlú kí wọ́n lọ́bì
kí wọ́n pẹ̀lú àwọn tó wà lókè lọ́rùn kí wọ́n ṣàtúnṣe owó wọn tọ́pọ̀ ọlọ́pàá tó bá rí ìtayà pẹ̀lú 2 stars kò bá ọmọ tó ń gbà ọlọ́pàá tó bá sọ oríire ó rà nígbà ní o àwọn tó bá ní pẹ̀lú sínú wọn tàbí kọ́ dọ́gbọ́n sínú ẹ̀ bí pé kéèyàn ìṣí that's why some of them are governmental not all ìyá ń jẹ wọ́n àwọn ọlọ́pàá tó lọ demonstrate ní ọmọdé mẹ́ta yìí tí ó dọ̀pa ṣó dá bẹ́ẹ̀ ṣe àgbò ní wọ́n fún wa ọ̀pọ̀ kì í ṣe. ẹ ṣeun pọ̀ sá. nítorí àkókò ẹ ṣe alukoro bóyá ní ìsinsìnyí tí wọ́n sọ. bó ṣe wọ́n ní ìyà ń jẹ́ àwọn ọlọ́pàá èmi sì mọ̀ pé àwọn ọlọ́pàá ń jẹ́ gbádùn. ojú táwọn fi wò ó àti bí wọ́n ṣe rí láyé àtijọ́ bí nìyẹn wọ́n ṣe sọ ọlọ́pàá ti ń lo jíìpù. ní táàmù tá a wà yìí ọlọ́run ti ń gbàkóso ó kọjá bẹ́ẹ̀. ọlọ́run tó ń bọ̀ gbàkóso sí àmín. so báàrin yẹn ṣe jẹ́ nù. kò pọ̀ nínú ọlọ́pàá tó ń fẹsẹ̀ rẹ̀ mọ́ nígboro gbogbo wọn ni wọ́n ti ń lo mọ́tò tó bọ́gìnì ibi mọ ọ̀gá ọlọ́pàá tó wà nípò sájẹ́ǹtì limousine ló ń gùn kiri o ká má ṣẹ̀ṣẹ̀ wá wí ti èyí tó ti gba inspector. ayé òde òní àgàgà táwọn ọlọ́pàá tí wọ́n wà. òòrè tó kó badmus ní jíwagàn ló ń gbé káàkiri. òòrè tó wà lẹ́lẹ̀ pẹlẹbẹ fẹ́rẹ́fẹ́ yìí ọlọ́pàá ti wà dígítà. èmi mọ ọlọ́pàá kò gẹ̀ òun fóònù tó lò lásán 18.5 million ni. cyber stalking kọ́ nítorí ọlọ́wọ́ èmi dàpàrà ni ọmọ kọ́mọ wà ní ọlọ́pàá wọ. it has been recorded. èmi dàpàrà mo dàpàrà ni bí bá ti sọ pé yìí kò ní fẹ́ rán mi lẹ́wọ̀n a máa ń dàpàrà tó ti bá lọ. allegedly dẹ́ máa da ọkọ̀ yẹn ọlọ́mọjọ padà gbé allegedly dẹ́ ń da ọkọ̀ yẹn ọlọ́mọdé pé allegedly yẹn sẹ́ni pé ìbọn yẹn sẹ̀ dé bóyá bíi 3 years ago bíi 2 years ago ṣe dé ní. nígbà tí cyber stalking dé ni. allegedly yẹn pé allegedly bí tó máa padà rán àwọn yẹn lọ. ẹ jẹ́ ká tó wẹ̀ lómi lórí rẹ̀ Dr. Isaiah bí ó ṣe jẹ́ lẹ ti gbọ́ fẹ́rẹ́fẹ́ lẹ́nu alukoro yẹn wọ́n ní ọlọ́run ti ń ṣe ìyanu ọlọ́run ti ń gbàkóso kò sí ẹ tí ò ní bọ̀tì. ẹ káàárọ̀ mà. ẹ káàárọ̀ mà ẹ ti wà pẹ̀lú wa mà. yes ma. yes ma. ẹjọ orúkọ mi ni Àmọ̀kẹ́ láti Abíọ́lá wì. ẹjọ mo fẹ́ sọ̀rọ̀ ẹnìkan lójú yìí mi ta pé kí ni mo lè ṣe. ó yá ìṣẹ́jú kan. ẹnìkan àjọ ń gbénu ilé ọmọ kan tó wà ní ẹgbẹ́ wa bọ́ ìsìnkú o. ó wá sí ní ibi tí mo ń gbé nífẹ̀ẹ́ rẹ̀ ọjọ́ kan ní ìjọ sátọ̀dẹ̀ ó pàṣẹ kúlà lọ́wọ́ mi. mo dẹ̀ bẹ̀rẹ̀ kúlà yẹn lọ́wọ́ ẹ̀ kò fẹ́ dá kúlà yẹn padà fún mi. ìmọ̀ tó wá sílé ọ̀sẹ̀ tó lọ ní kìlà fún ọlọ́pàá kìlà ní sọ́jà àdúrà tí kìlà tó ń lé rẹ̀ ní ìsìnmọ̀. ẹ̀yà ní kúlà. kí ni mo lè ṣe? wọ́n bẹ̀rẹ̀ kúlà lọ́wọ́ mi nífẹ̀ẹ́ rẹ̀ ó ń ṣe pàṣẹ ilé wọn babadádì ẹ̀sìn wọ́n bẹ̀rẹ̀ kúlà lọ́wọ́ mi lórí ìyá kúlà ní ìṣòfà ìfẹ́ rẹ̀ ó dẹ̀ gbé kúlà yẹn lé lọ́wọ́ pé kúlà. madam ẹ ṣe sùúrù òtítọ́ ẹ máa gbọ́ ẹ má wulẹ̀ bàjá kódà ẹ má lọ sílé ẹ̀ mọ́ ẹ lọ sí àgọ́ ọlọ́pàá ẹ lọ fẹjọ́ sùn kí wọ́n bá yín invite ẹ̀ so ìyẹn ti de egun ẹja mẹ́rin lọ́rùn nù mọ́ pé bá lẹ fẹ́ fọwọ́ fún egun ẹja kó má àgọ́ yín lọ́wọ́ ẹ lọ sí police station kí wọ́n bá yín pè ọlọ́mọdé àgbàlejò ọ̀ràn. ìyá wa mọ̀ pé tàbí kẹ́ ẹ wá sí family radio nígbà tẹ́lẹ̀ Abíọ́lá wò ń bílẹ̀ wa ẹ wá sí family radio kákọ́ bá yín pè ẹni yẹn tí ò bá wá gbọ́ tó a jẹ́ pé èyí tó jowó kúlà lọ ní ó tó òun fẹ́ san bó ṣe jẹ́ nìyẹn nígbà táwọn SWAT bá ránṣẹ́ pé lókè mọ̀sán ẹ pè mí lẹ́yìn ètò tàbí kẹ́ ẹ wá sí family FM kágo 12 tó lò tó àwọn numbers alukoro ọ̀rọ̀ àmọ̀ràn yín ká kó mọ́ àwọn numbers láwọn ẹ̀ka ọ̀jẹ̀ ká gbó wọ́n tún ti fi numbers síbẹ̀ fún ọ̀rọ̀ àmọ̀ràn mi náà ni pé gbogbo oṣù láti January tó fi dé December oṣù dáadáa ni fún mi àti fún àwọn ẹbí mi àti fún àwọn olólùfẹ́ mi àti gbogbo tí ń gbọ́ ètò ní ìkànnì Family FM ẹ má jẹ́ àá fún oṣù kan lórúkọ àwa ni ká chẹ́ẹ̀kì ara wa tá a bá ń wakọ̀ ká má mutí tá a bá mutí ká má wakọ̀ ká dẹ̀ mọ ẹni tí ò rí náà dáadáa kó má rìnrìn alẹ́ sọ̀rọ̀ mi ti yé ẹjí ká gbogbo apáta ọ̀rọ̀ tí ọba ṣe sọ sí tí ọba yẹ kétí méjì èjì mẹ́ta ọgbọ́n ká fi inú ara wa ká dẹ̀bẹ̀ lẹ́nu lórí báàrin yẹn ṣe jẹ́ nìyẹn. tó ìyálọ́jà aláfẹ́ wá ń pè ṣùgbọ́n kò sí àkókò tí a fẹ́ bá mi sọ ìjẹ́ kó jẹ́ lẹ́yìn ètò àní láǹfààní àti gbé ìpè yín ìyẹn ìyálọ́jà aláfẹ́ wá alájà Sidkat ọ̀wẹ́ tó ètò àti mú ètò lọ sí òpin àwọn nọ́mbà ti yẹn jà láàláríyọ̀ kó tó di pé a lọ akí ọ̀gá àgbà tẹ́lẹ̀ rí òun tá à ń sọ lọ́rọ̀ ilé ayé nu former GM OGBC ọ̀gá wa tó ìṣúgbẹ̀sán wọ́n ti retire finally ní àná ọjọ́ kan lè wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ọjọ́ kan lè yàn máa kúrò congratulations ma àrí pé ní ojú ẹ̀mí yín náà
ní ẹ̀ṣiṣẹ́ ọba tí ẹ sì fẹ̀yìntì láyọ̀ àtàláfíà deputy governor wọn ní kákí wọn Mami Alhaja Noimot Salako wọn wà ńbẹ̀ bákan náà ni olùdarí ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ògùn right honourable Elémídé Dáìsí wọn wà ńbẹ̀ àti gbogbo àwọn èèkàn ìkàn tí wọ́n wà ní OGBC lánàá nígbà tí ọ̀gá tẹ́lẹ̀ rí Tóyìn Ṣógbẹ̀san tí wọ́n disengage kọ́run tí wọ́n fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ọba. Ìyálọ́jà aláfẹ́ wa nílé ìgbé pé yín ẹ lè pè mí lẹ́yìn ètò àkókò ti lọ bí ẹ sì jẹ́ ni àwọn nọ́mbà wo ni a fẹ́ fi sílẹ̀ ní Eléwéran lọ́hùn Jalal. CRU number. yẹn nọ́mbà sí ìpè létí gbárùyé l'Eléwéran. 081 39 84 47 40. fún títí PPRO's office. ní ọ́fíìsì alukoro l'Eléwéran. 0813 98 44 749. control room number. ilé agbára ní Eléwéran. 091 64 85 92 99. tó àrùjọ bá lọ lórí ètò lónìí arúgbó pọ̀lọ̀ wọlé tó ètò yìí bàbá wa Reverend Adésínà Egunjobi bákan náà ni Kẹ́hìndé Falẹ́yẹ àti Jésù tó fún mi àkíwọ̀n púpọ̀ alájà kímùlà wà lọ́wọ́ bàbá Ládìgbẹ́ àkíyàn ẹkúṣẹ́ takuntakun ọ̀gá Swati ọ̀gá Murphy Salami ẹkúṣẹ́ o not forgetting ọ̀gá Zonal Dragon Squad ọ̀gá Akim Adiyemi gbogbo àwọn DPOs wa gbogbo wọn náà ni àkí lẹ́ẹ̀kan sí mo kí aṣojú alukoro láàárọ̀ yìí SP Badmus Kozim Ọ̀pẹ̀yẹmí ẹ̀bá wa kí CP wa lọ́rùn